Praise the living Jesus. Hallelujah. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi ní ọ̀sán yìí. Ìbá jẹ́ àárọ̀ la wà. Ẹ káàsán, ẹ káàárọ̀, ṣe dáadáa ni mo bá wà. Àdúrà wa ti gbà. Ẹ jọ̀wọ́, ẹ bá mi táàgì bàbá ọlọ́fà iná. Ẹ bá mi táàgì wọn. Ẹni bá ti mọ orúkọ wọn, ẹ bá mi táàgì wọn pé ìyáálé Mósè ń pè wọ́n. Ẹ bá ń táàgì wọn pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ já tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè àpáta ayérayé ibi sádi wa. A gbé yín ga ní òwúrọ̀ àti ọ̀sán ìgbà ọpẹ́ wa. À ń lọ nínú prógráàmù Ọlọ́run máa bá wa lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tá a máa sọ àti bíbélì tá a máa kà bó ti gbé tí ọ̀tún wọlé má jẹ́ ó gba tòsì jáde. Ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù Olúwa tún ìbàjẹ́ inú wa ṣe. Ẹ̀mí ìgbọ́ràn jẹ́ kó bà lé wa. Ẹ gbàdúrà fún wa. Àánú Ọlọ́run kó wá wa rí. Ní ìparí prógráàmù ẹ já yìnyín Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi wípé ẹ káàsán o, ṣe dáadáa ni mo bá yín. Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba fún oore rẹ̀ nínú ayé wa. Fún àánú tó pọ̀ bí iyanrìn tí mo ń gbà lójúmọ́. Látọ̀dọ̀ Jésù Olúwa kí lèmi yóò fi fún. Kí lèmi yóò fi f'Olúwa látinú ọkàn mi. Ẹ̀ṣẹ̀ tí bá gbogbo rẹ̀ jẹ́ kò tilẹ̀ já mọ́ kan. Mo yìn ọ́ lógo Ọlọ́run Mósè Orímọládé. Mo yìn ọ́ lógo ibi rẹ̀ tẹ̀sí wa dé o. Mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yìn ọ́ lógo. Àní a yìn ọ́ lógo ọba tí jọpẹ́ bí ẹni jẹun. A yìn ọ́ lógo ibi rẹ̀ tẹ̀sí wa dé o. A mọ̀ pé a lè débẹ̀ o. A yìn ọ́ lógo. Kí Olúwa kó gbọ́ pé àtìyìn wa. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi. Àdúrà wa ti gbà. Quick one. Ẹ jọ̀ọ́, bàbá wòlíì yìí, a rí fídíò tẹ́ ṣe jáde. Ẹ sọ nínú fídíò yín. Fídíò méjì ni mo kọ́kọ́ rí. Gbogbo ẹ̀yin task force, èmi ò mọ chọ́ọ̀chì bàbá wòlíì yìí o. Bóyá Ìbàdàn náà wà o. Ẹ̀yin Àgélú, ọmọ yín kan rèé o. Ẹ bá wa gbégbésẹ̀ lé wọn lórí. Torí ọ̀rọ̀ fídíò tí wọ́n ṣe jáde ó tàbùkù CNS worldwide. Ó tàbùkù wa. Èmi fúnra mi wá fẹ́ béèrè. Ọwọ́ ta lẹ ti bá ọfà? Ta ni wòlíì àkọ́kọ́ tó sọ ènìyàn lọ́fà? Ṣé ọwọ́ Sẹ́ńtì Mósè Orímọládé tó dá kérúbù yìí sílẹ̀? Òun lẹ ti bá ó ta ènìyàn lọ́fà? Pé ẹni tó bá dẹ̀ ti ṣẹ̀ ọ́ báyìí wàá bọ́ sórí afẹ́fẹ́. Ọfà kan ló máa jẹ mí. Ọfà kan ló máa jẹ. O ò ní jẹ ju ọfà kan lọ. Ṣé ìgbésí ayé ń tọ́ fi ń pe wòlíì nìyẹn? Ṣé bí ẹ̀yin ṣe fẹ́ polongo ìrere Jésù nìyẹn? Àbí ọfà ló máa jẹ yín? Kò ní jẹ yín ju ọfà kan lọ. Orú ìgbésí ayé orú ọ̀rọ̀ wo nìyẹn? Ẹ ń blackmail wa ni àbẹ́ ń tú wa ṣe? Ṣé ìpolongo Jésù Kristi lẹ̀ ń polongo bẹ́yẹn? Ṣé Jésù Kristi ló tàyàn lọ́fà? Mo béèrè. Mo kọ́kọ́ rí fídíò tẹ́ ṣe jáde. Ẹ sọ nínú fídíò yẹn wípé ṣé Tọ́míwá wá lọ ra bátìrì fún mi, jẹ́ kí n lo microphone. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́n tí mò ń sọ?
tẹ́ ẹ bá ń gbọ́ torí jẹnẹrétọ̀ yẹn ń pariwo, ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ táìpì pé à ń gbọ́. Tẹ́ ẹ bá ń gbọ́ ẹ jọ̀ọ́ ẹ táìpì pé mò ń gbọ́ yín. Ẹ kọ́kọ́ ṣe fídíò kan jáde pé fídíò tẹ́ ẹ ṣe ẹni tí wọ́n bá lù ní mọ́ọ̀gùn, wọ́n bá lu ènìyàn ní mọ́ọ̀gùn, ẹni sórúkọ Jésù ní kẹ́ ẹ fi wo mágùn. Okay. Ó ń sọ̀rọ̀, èmi fúnra mi ní mọ́nítọ̀ ń lùbà. Ẹni ṣe orúkọ Jésù ní kẹ́ ẹ fi wo mágùn. Ẹ já share program yìí, mo fi Ọlọ́run Mósè bẹ̀ wá. Ẹ bá mi táàgì bàbá onímágùn, bàbá ọlọ́fà náà o. Ẹ já share. Ẹ já share. Uncle T. Ariwo jẹnẹrétọ̀ ìpọ̀, ariwo jẹ́ ìpọ̀. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀, ẹ jọ̀ọ́. Bàbá ọlọ́fà iná, wọ́n gbé fídíò yín jáde. Ẹ sọ síbẹ̀ wípé tán bá lu ènìyàn ní mágùn, ṣé orúkọ Jésù àbí Bíbélì ní kẹ́ ẹ fi wo mágùn? Èmi fúnra mi wá fẹ́ sọ fún yín wípé ìjẹ́ ẹ rí ibi tí Jésù ti sọ ènìyàn ní mágùn rí? Ṣé Jésù ló sọ ènìyàn ní mágùn? Àbí Èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ló sọ ènìyàn ní mágùn? Ibi tí wọ́n bá ti sọ ènìyàn ní mágùn, ibẹ̀ náà lẹ máa padà sí, àwọn náà ló máa wo mágùn wọn, torí Jésù ò fi mágùn kàn yàn. Fúndìí èyí, ìwọ wòlíì tó o bá fi iṣẹ́ wòlíì sílẹ̀, tó o bá lọ mú sí aláwo, torí pé wọ́n gbé amágùn wá sọ́dọ̀ ẹ̀, kì í ṣe iṣẹ́ wòlíì ni. Lẹ́yìn kí wọ́n gbàdúrà fún, àdúrà ni wọ́n máa gbà fún ẹni tó lu mágùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, wàá wá rì bá àwọn padà síbi àwọn tó ń wò ó, wàá lọ rì bá ẹ lọ padà, àwa ò kì í wò ó. Torí bí ẹ̀yin wòlíì kan fẹ́ máa ṣe iṣẹ́ babaláwo, òun ni gbogbo yín ṣe ń yà kúrò nínú Kristẹ̀, òun lẹ ṣe ń yà kúrò lẹ́yìn Jésù, òun lẹ ṣe wá gbára burúkú kiri. Ṣé Jésù ni ó sọ fún yín pé kẹ́ lọ máa lu mágùn? Àbí Jésù ló fi mágùn sí wọn lára? Jésù ó fi mágùn kan yàn. Definitely ilé onímágùn náà lẹ máa padà sí. Àwọn tó bá mojú lè já mágùn náà lẹ máa ní ká tọ̀ lọ. Orúkọ Jésù nìkan ni wọ́n máa gbàdúrà fún. Bí ayé rẹ̀ bá wà nínú Jésù Kristi, tí Jésù bá gbàdúrà, tó o bá gbàdúrà tọ́lọ̀ bá jẹ́ kí àdúrà rẹ̀ gbà lọ́wọ́ ẹ, á gbà. Tí Ọlọ́run ò bá fẹ́ dá sí, á mójú ẹ̀ kúrò, torí tí Èṣù ni. Òun Jésù kọ́ ló fi mágùn sí èèyàn lára.
èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ àwọn ló fi mágùn, ilé èṣù yẹn náà ló padà sí. Bọ̀ kì í ṣe ìwọ wòlíì wọ́n wá máa bragado fún wa wípé ṣé tó bá fi mágùn séèyàn ṣé bíbélì ló fi, kí ni o fẹ́ fi? Tó o bá ti mọ̀ pé o lè ṣe wàá dá padà fáwọn tó ní ni, wàá rí bá ẹ̀ padà, torí pé ẹ fẹ́ máa gba sí àwọn aláwo ṣe, ẹ fẹ́ máa gba sí, oníkálùkù ló níṣẹ́ tiẹ̀ o, oníkálùkù ló níṣẹ́ tiẹ̀, má fi nù wá mo mọ̀ jẹ, oníkálùkù ló ní inú iṣẹ́ kírísítẹ́ndọ̀mù ohun ọmọlẹ́yìn Jésù, ihun tó o bá pe Jésù sí lórí ẹ̀ ó máa dá sí. Bí èṣù bá ń yọ̀yàn lẹ́nu bá bá ṣàṣìyàn wọn á ní ẹgbẹ́ lọ ṣọ́ọ̀ṣì, tó o bá gbàdúrà fún, bí ayé ẹni yẹn gangan bá wà nínú Jésù làdúrà rẹ ṣe máa gbà. Ìwọ wòlíì tó bá fẹ́ yọjú náà tó fẹ́ ṣiṣẹ́ àwọn aláwo, ìwọ náà dá láwo, wàá dá láwo gbẹ̀yìn, wàá dá láwo gbẹ̀yìn, torí ohun tí ò kàn ẹ́ ló fẹ́ dá sí. Èmi ti mọ ibi tí wọ́n bìlọ́ǹgì sí. Ọjọ́ mo ti rí fídíò ni mo ti sọ wípé ẹ lọ padà fún yín brọ́dà mi. Àwa ti mọ ibi tó bìlọ́ǹgì sí. Inú awo ló ti ń bọ̀. Báwa bọ́sù àdúrà yìí sílẹ̀. Bọ́sù tánà yẹn. Ìgbà tí mo tún máa rí òun ta ìlẹ̀kẹ̀ àdódùn lọ́wọ́ ẹni tó pera rẹ̀ níránṣẹ́ Ọlọ́run nìyẹn o. Ìlẹ̀kẹ̀ àdódùn oníwọ̀ọ́sí ọṣẹ oní ẹ̀yin obìnrin ẹ wá di àwọn ọkọ yín mọ́lẹ̀, ẹ wá di àwọn ọkọ yín mọ́lẹ̀ lọ́wọ́ wòlíì, ẹni tán ní kó máa gbàyàn, ẹni tán ní kó gbàdúrà fún yàn, àbí kó fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ yàn, kó sọ ti Jésù fún wọn, kán wá máa di ọkọ wọn mọ́lẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣéṣe ni bàbá ẹ ìyá rẹ nígbà tí ìyá rẹ ó de bàbá rẹ mọ́lẹ̀ nígbà tí wọ́n bí wọ? Mo béèrè, ìwọ ló wà lórí ẹ̀mí obìnrin àbí ìwọ ló wà níkàáwọ́ ọkùnrin? Ṣé bẹ́ẹ̀ ni tó o bá rí dè mọ́lẹ̀ ni? Ṣé ìwọ ló lẹ̀mí wọn ni? Ìwọ kọ́ ló lẹ̀mí wọn náà, ìwọ kọ́ ló lẹ̀mí wọn. Ṣé bí ohun tí Ọlọ́run bá fún ẹ ṣe ló máa rí ṣe? Ẹ jọ̀ọ́ bàbá wòlíì, à ń wá yín. Níbo ni chọ́ọ̀chì bàbá yìí? Ẹ̀yin task force Ìbàdàn ló wà ní o, ìlúkìlú tó wà ẹ bá wa físìtì ẹ̀, ẹ bá wa físìtì ẹ̀. Wọ́n ní kì í ṣe Èkó ni bàbá yìí wà, ẹ̀yin Àgélú ẹ bá wa físìtì ẹ̀, ẹ bá wa sanction ẹ̀. Gbogbo rẹ fídíò yìí tẹ́ gbé jáde yẹn ẹ kọ́kọ́ bá wa delete ẹ̀. Ó ti wà go viral, ó ta àbùkù, ó ta àbùkù báwa Kérúbù àti Séráfù. Ó ta àbùkù báwa, àwọn ò fẹ́. Nọ́ọ̀sẹ̀sì tẹ́ ń polówó yè mí mọ̀ wípé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín, ẹ dẹ̀ ti mọ̀ pé kí ni wọ́n fẹ́ fi mọ̀ yín. Ó dìgbà tẹ́ ẹ bá ṣe bíi crazy. Àwọn èèyàn wa náà, ẹni tó ń wàásù, ẹni tó ń sọ̀rọ̀ Ọlọ́run wọn ò ní rí. Bọ̀bẹ́ nìkan bá kọrí ẹ̀ sísàlẹ̀ báyìí tó kọrí ẹ̀ sókè, wọ́n á máa gbé kiri. Èmi mọ̀ pé torí bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe mú nǹkan mọ́kàn, bóyá tí n bá ṣe jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí ó máa da orí íńtánẹ́ẹ̀tì rú, àwọn èèyàn á lè tètè físìtì yín, wọ́n á lè tètè mọ̀ yín, àbí? Èmi mọ̀ pé torí bẹ́ẹ̀ lẹ ṣe ṣe nǹkan yẹn, torí káwọn èèyàn bá tètè mọ̀ yín, ẹ̀ ń wá followers, ẹ̀ ń wá káwọn èèyàn máa wò yín, bọ̀ kì í ṣe bíi ti eléyìí tẹ́ wí o, kì í ṣe ohun tẹ́ wí yìí náà fi máa mọ̀ yín, kì í ṣe orú ìgbésẹ̀ àbùkù. God bless you dádì mi. Ó tàbùkù báwa Kérúbù àti Séráfù. Ẹ lọ bá wa yọ kúrò. Mo béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Séráfù, ìgbà wo lẹ dán lọ́fà ná? Ìgbà wo ni Kérúbù ń tàyàn lọ́fà? Ṣé ìwàásù lẹ́ ń wà yẹn ẹ bá ṣe bàbá Mósè Orímọládé jẹ́? Mo béèrè iṣẹ́ tó ṣe nígbà tí wọ́n ti bí bàbá ńlá bàbá tó bí yín lọ́mọ. Ìwọ dórí afẹ́fẹ́
pé ọfà kan ló máa jẹ ọ́. Àwọn ẹni tó sì ń sá fún wa tẹ́lẹ̀ pé wọn ò fẹ́ bá èmi ò fẹ́ jókòó tì wọ́n o nígbà tí wọ́n bá ti wò yín náà àbí bàbá ọlọ́fà kọ́ yìí àwọn chọ́ọ̀chì ọlọ́fà àwọn tó jẹ́ pé tó o bá súnmọ́ wọn báyìí ọfà kan ni àbí ọfà ló máa jẹ́ wàtá lọ́fà. Ìwọ ò ráyè bíbélì, kí ni ìwọ fẹ́ fi bíbélì ṣe? Ẹni tó lò ìránṣẹ́ Ọlọ́run nìyẹn o, kí ló fẹ́ fi bíbélì ṣe? Ìwọ ráyè bákábábábábákábábá, ìwọ ò ráyè bákábábá bọ̀ tí wọ́n pẹ̀lú ó gbé pákó orí burúkú kan jáde. Kí ló tiẹ̀ ti korúkọ ẹ̀ náà? Kíní kan rèé ó ń gbọ́. Èmi mọ̀ wípé followers lẹ̀ wá o, ẹ bá wa bọ́ṣọ àdúrà wa lẹ̀ o, ẹ bá wa bọ́ṣọ lẹ̀, ẹ gba bí tẹ́ ẹ ti ń bọ̀ wá. Òòrè ṣé kérúbù àti séráfù ló máa ń gbé tẹ̀síbíù? Mo béèrè ṣáwa kérúbù àti séráfù là ń lo tẹ̀síbíù? Kí ni tẹ̀síbíù wá lọ́wọ́ yín? Padà síbi tó o ti ń bọ̀. Mo bẹ̀ ẹ́ padà síbi tó o ti ń bọ̀. Sẹ́ńtì Moses Orímọládé ò fi kọ́ wa bẹ́ẹ̀, kò gbélé wa lọ́wọ́ bẹ́ẹ̀. Ìwọ tíṣẹ̀ rẹ ò bá ti fẹ́ bàjẹ́, tí ayé ẹ ò fẹ́ bàjẹ́, má bá ṣe Sẹ́ńtì Moses Orímọládé jẹ́ lórí afẹ́fẹ́. Má bá ṣe jẹ́ o. Àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ ṣátijàti tí ò yẹ kán gbọ́ lẹ́nu èèyàn. Ọfà kan ló máa jẹ tó bá kiri bọ abẹ́ pẹpẹ lọ. Wàá kiri bọ abẹ́ pẹpẹ lọ. Ìgbà tí eléyìí kí ló lò jẹ́ Rótìmí Daniel tó gbé píkṣọ̀ mi tí mo sọ fún wípé èmi máa rán bàbá mi sí ẹ, màá rán bàbá mi sí ẹ torí mo mẹni tó pè mí. Bí wòlíì ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Bí n bá bẹ bàbá mi sí ẹ, bí n bá gbójú sókè tí mo rán bàbá mi sí ẹ, ẹni tó pè mí tí n bá rán sí ẹ wàá regret wípé o ṣe mí níbi. Dàsọ̀ màá rán Ọlọ́run sí ẹ, kì í ṣe wípé ọfà kan péré ló máa jẹ mí. Who does that? Orú ọ̀rọ̀ òṣì wo nìyẹn? Orú ọ̀rọ̀ àlùfàǹsá wo nìyẹn? Orú ọ̀rọ̀ ọmọ àlè wo nìyẹn? Wọ́n ọjọ́ tẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń pè yín lólógùn. Ògbàṣẹ wa ń pera yín gangan tẹ́ ní ológùn wá ní yín o. Ṣé òun fọ̀dà kùn wá lórí kọ́ yẹn? Àbó ń polongo Jésù nínú kérúbù àti séráfù kẹ́bíbọ̀dì náà kó wá máa sá lọ? Àbí chọ́ọ̀chì ọlọ́fà iná mọ̀ níwọ̀n ọfà náà máa ń ta lùyàn. Ẹ jọ̀ọ́ o bàbá ọlọ́fà náà ẹ lọ bá wa bọ́ṣọ àdúrà wa sílẹ̀. Ẹ̀yin task force bóyá Ìbàdàn ni bàbá yìí wà, ẹ̀yin Àgélú ẹ lọ má já yín so, ẹ mú àwọn ọmọ yín so. Àwọn àkọ́ọ̀gbà aláwọ̀ òkú tẹ́ ẹ wò kù sórí afẹ́fẹ́ ẹ lọ bá wọn mú wọn so. Jẹnẹrétọ̀ yìí ó ń pariwo kò jẹ́ èmi náà ń pariwo sọ̀rọ̀. Èmi ò like láti máa fẹ̀ fún ṣe program. Mo máa stop, mo máa padà wá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí jẹnẹrétọ̀ yìí kó kú. Tó bá kú màá tún ṣe. Mo ti ń fẹ̀ fún jù. Mi ò fẹ́ fẹ̀ fún ṣe program. Ẹ jẹ́ kó kú a máa padà tún ṣe. Ṣé wọ́n ti dé? Mo ní kó wá lọ ra bátìrì náà bóyá mo lè lo microphone. Ó ń pariwo ẹ mọ̀ nǹkan ẹ jẹ́ kí jẹnẹrétọ̀ yẹn kú. Ẹ jọ̀ọ́ àwọn neighbor àlè nígbà àwọn èèyàn onílé wa àlè ní kó má tán jẹ́. Èmi ni mo máa ṣe prógráàmù mi ní later. Ọlọ́run máa kọ́lé ayọ̀ fún gbogbo wa. Tó bá jẹ́lé ara mi sì kò sẹ́ni tó máa fi jẹ́ disturb mi. Ọlọ́run àkọ́lé fún wa. Ẹ já ní sùúrù, mo ń padà bọ̀. Mo ti ń stress jù. Ẹ jọ̀ọ́.